Happen ṣẹlẹ̀. Mo kí wa mo kí wa o, a kú gbogbo rògbòdìyàn lọ́tọ̀ àti lósìn, a kú gbogbo bó ṣe ń lọ. A kú gbogbo bó ṣe ń lọ, àkúṣẹ́. Lórí gbogbo bó ṣe ń lọ yìí náà ni lórí ọ̀rọ̀ Chief Sunday Adéyẹmọ Ìgbòho ní àná. Gbogbo wa la rí fídíò níbi tí Chief Sunday Adéyẹmọ Ìgbòho tí wọ́n ti ń tú bí ejò, tí wọ́n pe àwọn lídà Fúlàní ní ìlú Ìgbòho, tí wọ́n sì ṣe kíni ní inú pálásì kábíyèsí wọn níbẹ̀, tí wọ́n ná fún wọn ní 2 hours kí wọ́n release àwọn tí wọ́n kidnap ní ìlú Ìgbòho tí wọ́n bí sí. Gbogbo àlàyé yẹn lẹ ti gbọ́ lẹ́nu Chief Sunday Adéyẹmọ Ìgbòho wípé ẹ jí èèyàn gbé ó lóyún sínú, wickedness of the highest of it all. Ẹ béèrè fowó, wọ́n dẹ̀ tún mú yàn dìde kó wá fún yín lówó. Wọ́n dẹ̀ ń gbọ́ pé ènìyàn tó lóyún ó ti ṣaláìsí, ẹni tó mówó wá ìyẹn náà ṣaláìsí, wọn ẹ̀dẹ̀dá òkú wọn dúró síbẹ̀. Ìgbòho wá láwọn fún wọn ní 2 hours kí wọ́n fi ṣe kíni, kí wọ́n fi release wọn. Gbogbo wa la rí fídíò yẹn ní inú pálásì ọba ní ìlú Ìgbòho pẹ̀lú lídà àwọn Fúlàní pẹ̀lú àwọn ọlọ́pàá lọ́jọ́ wà ń bẹ̀ nígbà tó ń sọ. Ẹnu ẹ̀ náà ládẹ̀ ṣe wà nísìn báyìí ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Chief Sunday Adéyẹmọ wọ́n wà nínú igbó káàkiri ní the whole of Ọ̀yọ́, gbogbo Old Ọ̀yọ́ Park, everything, gbogbo bẹ̀yẹn pátápátá ní Chief Ìgbòho ni wọ́n wà láti àná. Àwọn ń gbọ́ nísìnyí wípé wọ́n ti release wọn, àwọn méjèèjì tí wọ́n ná kú sọ́dọ̀ àwọn kidnapper. A dẹ̀ tún gbà the same time pé wọ́n ti release wọn. Àwọn ọlọ́pàá wá ń sọ, wọ́n wá ń debunk wípé lórí ọ̀rọ̀ yẹn o, àwọn ò rò wípé Ìgbòho mọ nǹkan kan nípa ẹ̀ o. Wọ́n ní the Ọ̀yọ́ State Police Command has dismissed claim that Sunday Igboho played any role in the release of kidnapped victims in Igboho Orelope local government area of Ọ̀yọ́ State, despite widespread reports that the captive regained freedom shortly after he issued a 2-hour ultimatum to suspected kidnappers. The police, reacting to viral videos and social media reports, said there was no official confirmation that the victims had been rescued and insisted that there was no evidence linking Igboho to any rescue operation. Ṣé Igboho ló bọ́ síta tó sọ fún yín pé òun ti rescue àwọn tán kó lọ nínú Igboho tó ń fún wọn ní 2 hours lánàá? Ṣé Igboho ló bọ́ síta tó wá sọ? Torí lẹ́yìn fídíò tí gbogbo wa jọ rí lánàá tó ti sọ̀rọ̀ ní palace pẹ̀lú àwọn àgbààgbà Fúlàní bẹ̀, mi ò tí ì rí kí Igboho release another one. Of course, any media ló lè ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. Any media ló lè ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. But before then, kálá yé mi kó lè yé yín, ẹ wá bá mi wo fídíò ẹ̀. Má foko mi dáná, ọjọ́ kan ṣoṣo là á kọ́. Bá Yorùbá. Bá Yorùbá. Ẹ ti wà nù gbóyè sí ó tó ọdún mélòó? Ní bá Nàìjíríà. Ta ló gbọ́ Hausa?
How many sọgbọ́ wa ẹ ti wà nínú igbó yìí sí ó tó ọdún mélòó? Farabalẹ̀ mọ́ gbọ̀n farabalẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ sí ọ. Ẹ ti wà nínú igbó yìí sí ó tó. Ebi ba Yorùbá kuma sai ma ba Hausa. Wọ́ Kuma si ba Hausa. Kana ji Hausa? Ó gba Hausa. Ni so ni ba na jin Yorùbá. Ó lóun gba Hausa. Kana ji Hausa? Ina ji. Kana ji? Olóhùn gba Hausa. Ebi wọ́n gba Hausa tátàtà. Ina sunanka? Mama. 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 Mohammed. Mo ina Wọ́n sunanka. tẹ̀ fẹ́ mọ ọdún tán ti wà níbi tán ti lé àwọn bàbá agbó bí báyìí. Ok, má wọrí. Ẹ ń bọ̀ sọ̀rọ̀ ikọ̀ lọ bá wọn. Inú igbó yìí nìsín, inú rìsáàbù àyè nìsín. Àwọn bàbá wa ń dáko gbogbo bí tẹ́lẹ̀ ni o. Àwọn Fúlàní wọ́n lé wọn bẹ̀. Wọ́n lé wọn gbogbo bí. Wọ́n sin màálù ló lọ rẹ́rẹ́rẹ́ inú igbó rìsáàbù ń bíbà. Ẹ wo màálù ṣe lọ rẹ́rẹ́ ń bíbà. Wọ́n máa lé àwọn àgbẹ̀ kó ń bẹ̀. Wọ́n gbàbẹ̀, wọ́n sọbẹ̀ dìlú wọn. Àwọn kọ́lé sínú igbó yìí. Kí lorúkọ tiẹ̀ wá ń bí? Wá ń bí wáyé. Ọ̀gbọ́n Yorùbá. Kò sí Yorùbá. Bòròró ni ẹ. Àbí? Borro ni mana. Bòròró ni mana. Borro ni mana. Ó tún ṣe bòròró ni mana. Ó tún bá bá rí onídà. Ó tún ṣe bòròró ni mana. Mọ̀ ń bọ̀ tó ń ṣe bòròró ni mana. Dúkì ní ẹrẹ. Ẹ̀gún ni wọ́n kọ́ iná rà. Wá ń bí. Du wèrè tó gbélé. Bòròró ni ẹ. Borro ni mana. Nínú gbogbo fídíò tẹ́rì ẹjọ́ ibo lẹ ti rí tí Ìgbòho ti sọ̀rọ̀ tó sọ wípé àwọn tí wọ́n kó lọ ní ìlú Ìgbòho wọ́n ti kó wọn wá o, òun ti kó wọn, òun ti lọ gbà wọ́n lẹ̀, ibo ló ti sọ. Ṣé àwọn mídíà tán bọ́ online tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n bó ṣe wù wọ́n láti ṣe, gbogbo wa la mọ̀ bí mídíà ṣe máa ń ṣiṣẹ́, ṣé wọ́n sọ wípé Ìgbòho ló gbé wọn jáde? Tí mídíà bá bọ́ síta tó bá sọ̀rọ̀, kí ló dé tẹ́ sọ wípé Ìgbòho fẹnu Wúgate? Ìgbòho ti proof ọmọ ọkọ fún wa, torí nǹkan tí Ìgbòho ṣe ní palace yẹn lánàá kò dọ́wọ́ wú, ó dúró nínú palace ọba nígbò, àwọn leader àwọn Fúlàní elders wọn wà ńbẹ̀, ọlọ́pàá gan wà pẹ̀lú wọn bẹ̀ nínú palace tí gbogbo wọn pa lọ́lọ́ngbà tí Ìgbòho ń tú bí ejò. Ó fún wọn ní 2 hours. Adẹ̀ṣe wo títí dìsí nínú fídíò tó circulate káàkiri gbogbo online ìbólẹ́rí tí Ìgbòho ti sọ wípé wọ́n ti kó wọn dé. Lóòótọ́ la rí mọ́tò Ìgbòho, ṣe bẹ́ẹ̀ rí gbogbo àwọn inú igbó tó ráǹdì gbogbo Ọ̀yọ́ state káàkiri tí àwọn Fúlàní tán hide sí, ṣe bẹ́ẹ̀ rí ọmọ ọkọ bó ṣe wọnú igbó lọ tó lọ ń bá wọn ní kankan, ṣe bẹ́ẹ̀ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká jọ pa ọwọ́ pọ̀ ká pa ohùn pọ̀, ẹ jẹ́ á béèrè lọ́wọ́ Gani Ìgè Adam, kí ló dé tó wàá rọrùn sùn? Ǹjẹ́ mo wípé gbàrà tí Ìgbòho ti ṣe fídíò yẹn lánàá tó ti fọ́ káàkiri àgbáyé, ìròyìn mà tẹ̀mí létí, ṣé mo wípé Gani Ìgè Adams tó bá súnmọ́ dáadáa kò lè mí désàlẹ̀, kò lè mí dókè náà fẹ̀ kọ̀ tẹ́lẹ̀ mọ́, ogun ti pọ̀ tó ń lò tó fi ń jàgbéjì ara. Àná yẹn báyìí wọ́n ló bọ́ sódì ni o, díẹ̀ lọ́kù wọ́n ní Gani ìbá kú. Mímí yẹn wọ́n sáré pé personal doctor ẹ̀ náà tètè bá regulate ẹ̀, ní ìgbà tára ẹ̀ wá balẹ̀ ló bá sáré pé meeting. Online náà láti rí ìkan lára àwọn mídíà yẹn ló gbé yìí. Wọ́n ní Gani after Sunday Igboho rescued the people who were kidnapped by Fulanis in his hometown, Iba Gani Adams held a press conference. He said, Yoruba people know how to push someone into trouble and run away. Ẹ jọ̀ọ́, ìbéèrè kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin olóríire ọmọkọ ilẹ̀ Yorùbá wípé kí ló dé tó jẹ́ pé Ìgbòho ń ṣe ilé ayé ẹ̀, bó bá gbẹ́sẹ̀ Gani àtàwọn ọmọ ẹ̀ wọ́n á ló ṣe gbẹ́sẹ̀, bó bá dúró wọ́n á ló ṣe dúró, bó bá jókòó wọ́n á ní ẹ wo bóyá jókòó, bó bá sọ̀rọ̀ wọ́n á ló fẹnu Wúgate. Ẹ bá wa béèrè lọ́wọ́ tiwọn, ṣé Gani ò kì í sọ̀rọ̀? Láti February tí Chief Ìgbòho ti gba freedom látọ̀dọ̀ bàbá Tinubu, ṣé ìwọ lè ka iye fídíò tí Gani ti release ní last year tí Ìgbòho ti gba freedom? Fídíò mélòó ni Gani ṣe láti February tí Ìgbòho ti gba freedom tó ti wà Nàìjíríà?
every day every minute every second ní Gani ń rìlíìsì fídíò. Kí ló dé tí Ìgbòho náà bọ́ síta kó wá kántà ẹ̀? Ibo ló ti rí tí Gani ti ń sọ̀rọ̀ tó ti ń ṣe nǹkan títí ẹ̀ tó ti rí tí Ìgbòho bọ́ síta tó wá sọ̀rọ̀ against ẹ̀? Ẹ wá ní Gani ẹni bàbá ló jẹ́ fún Ìgbòho. Ọ̀rọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ni yóò sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ni yóò sọ̀rọ̀ rẹ̀ o ọ̀rọ̀ ni yóò sọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ kí ìyàwó na ọmọ ọkọ ọ̀rọ̀ ni yóò sọ̀rọ̀ rẹ̀. Ìyàwó ti ń na ọmọ ọkọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti ń sọ̀rọ̀ ẹ̀ ó ti ń ṣàlàyé. Tí mídíà bá bọ́ síta tán ní lórí ọ̀rọ̀ tí Ìgbòho sọ lánàá àwọn tí wọ́n kó lọ ní tí Ìgbòho sọ pé wọ́n fún wọn ní 2 hours wọ́n ti rìlíìsì wọn, ṣé Ìgbòho ló sọ? Ẹ má bínú ariwo ẹ bá mi manage. Ṣé Ìgbòho ló sọ? Nínú fídíò tó wò tán nísìn ṣé ò rí Ìgbòho nínú igbó? Àrí Gani o wọ́n dẹ̀ ló fẹnu wú gate. Àrí tó ṣe lánàá ní palace ara ẹ̀ náà ni. Gani ìwọ ò fẹnu wú gate àbí? Ó yá bọ́ síta ṣákátá pàrálà sí tán tí yọ́tọ́ bá ti yí láyé jù ó mú nǹkan míì dání ó ti ń bọ́ sí wárápá. Gani ìwọ náà ò sì wá sọ̀rọ̀ bí ọmọ ọkọ torí gbogbo fídíò ẹ̀ tó máa ń ṣe kò síbi tó ti sọ̀rọ̀ ṣàṣà kó o sọ̀rọ̀ ṣàrà sí àwọn olórí burúkú tó ń jẹ́ àwọn èèyàn wa gbé. Ijó la rí ẹ tó ń jó ò ń ṣọdún ibo tí ń ṣọdún igi. Gani ń ṣọdún ayán aṣọdún eku Gani aṣọdún ìdun Gani aṣọdún kò yé mi òfurufú àbí òkìrí gbogbo kò tiẹ̀ yé mọ́. Ọ̀rọ̀ Ìgbòho ó ti po Gani nínú pọ̀. Gani ò mọ nǹkan tó yẹ kó ṣe mọ́. Ó ti jójójó ó ti pe lọ́balọ́ba ó ti pe níjòyè níjòyè. Ṣé wá rí ẹ̀yin ọmọ Gani tẹ́ ń sunkún ẹ máa sunkún kú ni o. Ó ti wá hàn sí gbogbo wa báyìí wípé àti gbogbo ẹ̀yin ọmọ Gani àti Gani gan-an ọ̀gá yín fúnra lára ẹ̀ òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ àásà tí ò nìkan àwọn ọmọ Yorùbá nìkan lẹ máa ń pa. Ẹ lè kojú Fúlàní rọ́lẹ̀ ń pa àṣírí ti tú gbogbo wa ti mú títọ́. Abálájọ tí Gani kọ lẹ́tà àti gómìnà àtọba àti joyè wọ́n yá lókèwé. Ìgbà tán rí pariwo àwọn gómìnà ńgbà tán rí pariwo ẹ̀ ń pọ̀ wọ́n sọmọ mítìn. Ìgbà tán dé mítìn wọ́n yọ Gani sẹ́yìn. Gani náà ló fẹnu ara ẹ̀ ṣàlàyé ó náà gba program lọ́wọ́ ó náà tiẹ̀ ó lóun tiẹ̀ wá relevant inú mítìn yẹn. Gani mo ti sọ fún ẹ ìgbà ẹ ti tán. Ṣé dè ráwọn wèrè tó yìí ń bá ẹ tó dúró ti ẹ yìí? Gani wẹ̀ yẹn kò sí nǹkan kan ó ti fẹ́ wọ́n tẹ lọ nǹkan. Ẹni ọmọ náà bá fẹ́ ibi tán bá ti máa rí nǹkan ẹni tí ó bá ìgbà ló nígbà ń lò ní. Ṣé àwọn ṣán ló yà síra wọn débi tán máa ló yà sí ẹ kò ní dáa fún ìbúra wèrè tó ló gbé wọn bú. Wọ́n tẹ lọ dìrùn. Torí ọ̀pọ̀lọpọ̀ wọn ti rí àṣírí pé ó ti tán fún Gani. Gbogbo nǹkan àmúṣagbára ti bàjẹ́. Kò sí ọgbọ́n bẹ́ẹ̀ kò sí mọ̀ kò sí nǹkan kan àti wípé ibi tó ti wá fínísì fún Gani ní ìgbà tó jẹ́ àsìkò títí ẹ. Ní ìgbà tí Gani tó ń dún Ganiyu Ige Adams tó jẹ́ ìgbà ẹni wàá rí pé gbogbo àwọn ọba kó tó lanu kó tó pẹ́ ẹyọ kan 20 àti dẹ̀ lóhùn gbogbo wọn náà gbà gọ́fúnà wọn fi ẹ́ ṣeré àtọba àti ìjòyè àtàràlú gbogbo wọn náà ló ń rọ́lẹ̀ kìkì Gani ní ìgbà yẹn ni àsìkò ẹ̀. Ṣé o wá rásìkò yìí ọba mẹ́wàá ìgbà mẹ́wàá nílé ayé ẹni tó ní ìgbà ló wà ń bẹ̀ yìí. Bí Ìgbòho bá yaso bí microphone bá gbé kú bí ìgboro ṣe ń dàrú yìí náà ló ṣe máa dàrú. Orí kó dàrú dé ìlú òyìnbó ń bì nítorí ìgbà ẹ̀ ni Gani. Kí ló wá dé tó jẹ́ wípé ọ̀rọ̀ táyé ọlọ́gbọ́n bá sọ tí ọlọ́gbọ́n Ìgbòho bá ti sọ àti gbogbo iṣẹ́ tí ọlọ́gbọ́n Ìgbòho bá ti ṣe òríjìnà ọmọkọ ẹnu àṣìírí títí ẹ àtàwọn ọmọ ẹ lábẹ́ ẹ òun la ti ń rí. Kí ló tó ṣe jẹ́ pé nǹkan tí Ìgbòho bá ti ṣe òun nìkan ló kù fún yín tẹ́ wá ń ṣe kò sí nǹkan kan. Gbogbo nǹkan tí Ìgbòho bá wí bó bá gbéṣẹ̀ bó bá jókòó anything tó bá ti ṣe ẹ̀yin lẹ máa wá ń bá wọn fẹnu sí ẹ̀yin lẹ máa pariwo ọlọ́pàá ẹ lọ gbé fẹnu géètì ní ẹ bá jẹ́ ó sọ̀rọ̀ mọ́ gbogbo àwọn mídíà ẹ lọ kó wọn. Ó ti bọ́ lọ́wọ́ gbogbo yín ẹ tẹ parẹ́ máyé lára Ókè Gani ó rò wípé gbogbo oògùn tó ṣe lórí irú àwa yìí tó ń fọwọ́ sọ̀yà wípé wọn ò gbúrò wa mọ́ ta ni wọn ò gbúrò mọ́ láàrin èmi àti ẹ lẹ́nu. Gani ta láyé ẹ̀ bàjẹ́ débi wípé kò lè látúnṣe tí ò bá lọ sowó agbẹjẹmọ́wọ́ Gani èmi dára ni mò ń bá ẹ sọ. Wá ikú tó lóun sá fún wípé ikú ẹ̀sìn ni àwọn ààrẹ máa ń kú ogun tó lóò fẹ́ jà yẹn ò wá níjà o ṣé ìwọ lógun tó fẹ́ jà ni ogun ti bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ náà kò sí ìkà àmúṣagbára kò sí ìkankan tó jẹ́ mọ́ fún ẹ ewé ò jẹ́ àìsàn ò jẹ́ àdúrà ẹ̀gàn ò tó gbà
Gani ṣé ò rí pé aṣọ ẹ̀sìn àtẹlẹ́yà ó rí pé aṣọ àlà tó kàn wọ̀ kìkìdá epo ní ta ló máa bá wa sọ fún o ẹni tó yẹ kó máa wọ aṣọ àlà gan kò wọ̀ ìwọ lójú ẹ àtàwọn bọ́ìsì ẹlẹ́rù pé aṣọ àlà ló ń wọ̀ epo kìkìdá epo ó dẹ̀ tí bàjẹ́ in spirit ṣé o mọ dustbin bó ṣe rí ní inú ilẹ̀ Yorùbá lẹ́nìí kí n jẹ́wọ́ fún ẹ àwọn ọ̀rọ̀ tí mi fẹ́ sọ fún ẹ nìyí ṣùgbọ́n àwọn bọ́ìsì ẹ wọ́n ti tì mí tó o bá ń gba àkìtàn ilẹ̀ Yorùbá lónìí Gani ìwọ ni ṣé o rí gbogbo àwọn ọmọ yẹn ẹjọ́ ń jẹ àkìtàn ni relevant kò wá sí iye nǹkan tẹ́ lè ṣe kẹ́ gbógun ti Ìgbòho títí bẹ́ẹ̀ ṣe ń dìbọ́ǹkì iṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń bu tẹ́ ń bà lórúkọ jẹ́ bẹ́ẹ̀ là ń lọ́ọ̀fù ẹ̀ sí bẹ́ẹ̀ ni gbogbo àgbáyé fẹ́ni tí ò lọ́ọ̀fù ẹ̀ tẹ́lẹ̀ tó ti wá lọ́ọ̀fù ẹ̀ majestically ṣe rí páyé yín ti jóná bọ́n ṣe wá ń lọ́ọ̀fù ẹ̀ láyé ti yín bàjẹ́ ṣe rí pé ó ti tán fún yín ọ̀rọ̀ pọ̀ pàdé mi lálẹ́ lórí live show ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ọ̀rọ̀ ti di woro sí woro láàrin Gumi àti bàbá Tinubu ti fárígá mọ́ Gumi lọ́wọ́ Gumi náà ti fárígá ẹjọ́ ta ni ká mú báyìí ṣé president ní ká mú ni official president of Nigeria ní ká mú ni àbí commissioner àbí minister for ransom for kidnapper terrorist wá gbọ́rọ̀. We don't want to push them into that terror beyond what they are doing now, because yes, it can get worse. They have shown us their willingness to negotiate. So people that are ready to negotiate, why are you rushing to just declare them bandits so that you can use whatever weapons you bought? Before, they used to catch Boko Haram and present them to the authorities in Zamfara. But now they're all terrorists. Secondly, the only door that remains, that is we clergy, to go in and negotiate with them, is closed down permanently. Eba, you don't understand the game now. You know, say Gumi no they come out, they yarn anyhow. But anytime when you see Gumi come out, they boil, they vex like this. You know, say water don't pass Gary. Nǹkan kan ti ṣẹlẹ̀. Tí Gumi bá ti bọ́ síta tó korò ojú tó ń rúnjú pọ̀ tó ń fúnjú pọ̀, orí bó ṣe ń sọ̀rọ̀. Ṣé o mọ̀ wípé both international àti Nigeria wọ́n ti fún bàbá Tinubu ní ìfòkúfún lórí ọ̀rọ̀ insecurity. Torí election 2027, bàbá Tinubu ó ti yarí. Bàbá ti fárígá. Tí ẹ bá mọ̀ nǹkan tí wọ́n ń dá lára fún àwọn terrorists ní northern part of Nigeria. Ọlọ́run mi o. Nǹkan tẹ́ fi máa mú mo ti sọ fún yín ìwọ tó bá constant pẹ̀lú fídíò mi. Ẹ má bínú pẹ̀lú ariwo mi ò sí nílé ẹ manage fídíò. Tẹ́ ẹ bá ti rí wípé wọ́n ẹ̀ ń gbọ́ pé àwọn army officer wa tán bá sọ wípé wọ́n ṣe nǹkan kan fún terrorist wọ́n ṣe gbá kan wọ́n ṣàwo kan tẹ́ ẹ bá ti rí Gumi kó bọ́ síta kó fara ya báyìí. Yín mú ibi tó ti máa mọ̀ títọ́ mo ti fún yín ní clue yẹn tipẹ́tipẹ́. Tó o bá ti rí anytime tó bá ti rí Gumi tó bọ́ síta tó rúnjú tó wùwà ìkà má rẹ́rìn rúnjú tó ń fọ papapọ̀ tó ń ṣe bó ṣe ń ṣe yìí ọbẹ̀ ti báàdì àwọn terrorist. Ebo rí Gumi tó ń sọ ó lóun ó ní ibi tọ́rọ̀ dé dúró sí òun ò rẹ́dí àti ṣe kí ni òun ò rẹ́dí àti negotiate mọ́ òun ò negotiate fúnjọba mọ́ ṣe bí wọ́n ti sọ wípé wọ́n máa ṣe negotiation ní a máa ṣe pẹ̀lú ní government a máa ṣe pẹ̀lú terrorist sọ wípé máa pa wọ́n náà tó já sí wípé bàbá Tinubu ti fárígá ó ti fún wọn ní operation clear the road, operation clear the bush, operation clear the terrorists wọ́n ti pa sure ẹ̀rí Gumi tó bọ́ síta ó nígbà tẹ́ mọ̀ pé máa pa wọ́n kí ló dé tẹ́ wá ní kọ́ máa negotiate pẹ̀lú wọn kọ́ máa kúkú negotiate mọ́ ẹ bá wa béèrè lọ́wọ́ Gumi mo máa ń sọ fún yín pé ẹranko ni wọ́n lọ́pọlọ. What do you expect? Despite the fact pé wọ́n ní doctor ni o ìjọ ti rí kí Gumi bọ́ síta kó sọ̀rọ̀ bí èèyàn tó kàwé tó ka primary school ọ̀tọ̀ ní ìwé education ọ̀tọ̀ ní kéèyàn ní ọpọlọ. Ọ̀rọ̀ wo lórí tó ti jáde lẹ́nu Gumi concerning ọ̀rọ̀ terrorist tó mú ọpọlọ dání? Àtijọ́ tí Gumi ti ń pay ransom show stop terrorist ni. Àtijọ́ tí gọ́fìmẹ̀ntì ti ń kówó fún ṣẹ́mu látàyé àwọn bàbá Ọbásanjọ́ títí tó fi dórí Buhari títí tó fi dórí bàbá Tinubu ẹ mọ iye ransom tán ní bàbá ìjọba Tinubu náà tó ti san. Ṣé ó stop terrorism? Ṣé kò ń ṣe pé wọ́n escalate sí ni? Ẹ wá wo Gumi ṣé kí ló ń wí ẹ bá mi bèrè torí kò yé mi kí ló fa ìkanra kí ló forí burúkú wọ́n tẹ pa àwọn ọmọ ẹ̀ nǹkan ti ṣe. Bàbá Tinubu ti fárígá wípé àní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kàkà kékun má jẹ sèse a máa fi kíní ìṣàwàdànù ni bàbá Tinubu àwa ti sọ fún yín
alẹ́ ẹ ti ná bọlé ẹ bọ́ bá jẹ́ ẹ bọ́mọ bá jẹ́ ẹ jẹ́ kó máa yé ná dáná wípé sẹ́ ẹ má pè wá lálejò mọ́ àwa yín la nílùú àjọ ni wọ́n Nàìjíríà ní bó ti jẹ́ pé ná dáná òsùnkún wọ́n Nàìjíríà mọ́ àwọn gan ó dẹ̀ pé mò ń rí traces pé àwọn gan fẹ́ dá dúró àti ní kẹ́ máa mú Nàìjíríà lọ ẹ̀yin lẹ ní resources tó pọ̀ ju ti south lọ yet complain ẹ̀yin lẹ ń sunkún wọ́n Nàìjíríà lórí kíni ṣé àlàáfíà lẹ ń fún wa látọ̀dọ̀ yín ni ikú lẹ ń mú wá ìbànújẹ́ látọ̀dọ̀ yín orí burúkú ọ̀fọ̀ ìpayín keke aláàbáyín ṣe mọ́ mo wá fẹ́ fi dá ẹ lójú pẹ̀lú nǹkan tó gbọ́ tí Gumi sọ gbàgbé òṣì ọbẹ̀ ti bà wọ́n ó ti bàdí àwọn terrorists bàbá Tinubu àti àwọn terrorists wọ́n ti ń lọ kóbà òun lọ̀rọ̀ yẹn tó ń lọ má gbàgbé láti pàdé mi lálẹ́ fún ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Chief Sunday Adéyẹmọ má gbàgbé láti bá mi share ètò yìí má sì gbàgbé láti bá mi like bá mi love ẹ bá mi subscribe bá mi support iṣẹ́ mi ìwọ tó ti subscribe bá mi subscribe ìwọ tó ní mo sọ̀rọ̀ against àwọn èèyàn nígbà kan orí òtítọ́ ni mo wà tó torí ẹ̀ tó lò ti unsubscribe má padà subscribe jọ ń torọ lọ máa bá tiẹ̀ lọ ẹ̀yin olólùfẹ́ mi we are good to go. Má gbàgbé láti drop comment ẹ̀ tó bá jẹ́ nípa ọ̀rọ̀ ilẹ̀ Kóòtù Àjíire ìran títí mi òtítọ́ ni ò ní lè rán mi sí yín òtítọ́ yẹn ni màá gbé dání bó wá le jù bẹ́ẹ̀ lọ òtítọ́ yẹn ń gbè mí ó sì ń dúró tì mí ó sì ń dúró tọmọ Adéyẹmọ greatest Kóòtù Àjíire land greatest Kóòtù Àjíire Yorùbá land great ilẹ̀ Yorùbá ò ní bọ̀jẹ̀ ó bọ̀jẹ̀ tí bá mi ṣe ẹ̀.